gbọ́ ìwọ aláṣeyọrí tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ni mò ń bá sọ̀rọ̀. ọ̀rọ̀ Ọlọ́run láti ẹnu bàbá fáyàfáyà. ẹ gbọ́ mi dáadáa, mo kí yín kú oríire nínú oṣù aláṣepé yìí. Ọlọ́run kàn rán mi láti ṣí yín létí àti láti pé kí n gbàdúrà fún yín. nítorí pé àdúrà ló máa ń gbà. ẹ gbọ́ mi dáadáa. báwo ni a ṣe kọ́ nínú ìwé Genesis 26:12. nígbà náà ni Isaac fúrúgbìn ní ilẹ̀ náà. Olúwa sì ń bùṣe fún, ó sì ní lọ síwájú, ó sì ń pọ̀ sí títí tó fi di èèyàn ńlá. Ìwọ tó ń wò mí yìí, ó fẹ́ okọ̀, ó máa pọ̀ sí nínú ọlá, ó máa pọ̀ sí nínú ògo. Gbogbo ìtàn ayé rẹ láti èní lọ lórúkọ Jésù yóò di ògo fún ọ. Láti èní lọ, iṣẹ́ tó ń ṣe tó dàbí pé ó fẹ́ máa lọ́kọ̀ọ́kọ́, iṣẹ́ tó ń ṣe tó jẹ́ pé ó dàbí pé ó máa fẹ́ ní ìfàsẹ́yìn. Gbọ́mi tó bá lè jàmí ládùúrà yìí lórúkọ Jésù, ọ̀run dáwọlé iṣẹ́ yẹn. Gbọ́ gbogbo ọwọ́ Sàtánì, gbogbo ọwọ́ ìránṣẹ́ òkùnkùn, gbogbo ojúkójú tá a ti fi wo iṣẹ́ rẹ láti èní lọ lórúkọ Jésù, ọ̀run mú ojú náà kúrò. Ó máa dára fún ọ. Àmọ̀ràn tó ṣoṣo tí mo ní fún ọ lónìí, òun náà ní láti sọ fún ọ wípé ohun tó bá ń ṣe dìímú kó ṣe dáadáa. Gbọ́ ohun tó ń ṣe yẹ, òun ló máa lànà fún ọ níbikíbi. Nígbà tí Dáfídì tó mọ bọ́n ṣe ń lu dùùrù, nígbà tó mọ bọ́n ṣe ń jagun, ènìyàn kan ló sọ fún ọba, ó sọ fún ọba Sọ́ọ̀lù pé mo mọ ènìyàn kan, ó máa dùùrù lù dáadáa, ó máa ń kọrin, ó sì máa ń jagun, olóyè ènìyàn sì ní. Ọba ránṣẹ́ sí Jésè bàbá Dáfídì, ó ní ẹ yọ̀ọ̀dá ọmọ yín fún mi. Ẹ̀bùn Dáfídì òun náà ló gbé dé ààfin ọba. Ẹ gbọ́ mi dáadáa. Ẹ̀bùn Jósẹ́fù òun náà ló gbé dé ààfin ọba Fáráò. Ẹ̀bùn Dáníẹ́lì òun ló yọ jáde kúrò ní òkè tó sì gbé sáàfin ọba. Gbọ́ mi dáadáa, iṣẹ́ tó bá ń ṣe lórúkọ Jésù yóò lànà fún ọ. Ẹ̀yin dẹ̀ ń kàwé, ẹ máa kàkọ́ yege o. Gbọ́ bóyá bàbá ni ọ́ tàbí hairdresser, má rora rẹ pé kò dìgbà tó bá di gíráduwétì kó o tó ṣoríire. Ẹni tí ó kà jùwé mẹ́fà ó máa ń là, ó máa ń di mélòníà. Tó o bá lówó tó ìwọ náà máa gba gíráduwétì kó máa sọ òyìnbó fún ọ ní, kó máa bá ọ sọ òyìnbó fáwọn tí ò bá gbọ́ èdè ẹ. Ẹ gbọ́ mi dáadáa, má rora rẹ pé lákòríta tó o wà yìí. Má sọ pé ó sún ọ, má sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ti sún ọ. Orílẹ̀-èdè yìí sì máa dára, ó sì máa di aláyọ̀. Gbogbo àwọn tó sá lọ sókè òkun wọn sì ń padà bọ̀. Sàmì ńlá fún orílẹ̀-èdè yìí. Ẹ gbọ́ mi dáadáa, gbogbo ẹ̀yin àdírẹ́sà, ẹ ṣerú yẹn dáadáa. Ẹ ra rìláìsà tó dáa, ẹ má ra rìláìsà tó máa járun onírun. Ẹ ra kọ̀ǹdíṣẹ́nà, ẹ ra placenta, ẹ di irun yẹn àdìmọ́lẹ̀. Ó sì dẹni tó lè dirun fún Ọ̀ṣínbàjò. Ó sì lè bá ìyàwó Ọ̀ṣínbàjò dirun. Ìwọ tó jẹ́ àdírẹ́sà, ìwọ tó jẹ́ bàbá, o lè bá Ọ̀ṣínbàjò gẹrun. A lè gbé ọ, connection lè gbé ọ. Mo gbàdúrà connection tó gbé Dáfídì lọ sí ààfin ọba Sọ́ọ̀lù lórúkọ Jésù kó wá sínú ayé rẹ̀. Connection tó gbé Jósẹ́fù master carnival sóńdó holy apáyà. Connection kó gbé ìwọ náà kó catapult ẹ lọ síbi tí ògo rẹ̀ wà. Ó máa dára mọ́ oṣù aláṣepé ni a wà yìí. Gbọ́ ọ̀rọ̀ àṣetì rẹ̀ láṣepé ẹ̀yin tẹ́ ń tọ́nà sùn nílé epo. Ẹ wo, ẹ má rora yín pin. Bóyá o kàwé pápá jùlọ ẹ̀yin tẹ́ jóbìnrin tí ń tẹ nọ́ọ̀sù nílé epo. Ohun tó nílò ni pé wọ aṣọ tó dáa, wọ bàtà tó dáa, wọ àtíkè tó dáa, mú inú rẹ kó di kó dáadáa. Àwọn ènìyàn ńláńlá tó wá ń yàrá epo wọ́n lè yí ọ. Kí ó kọ́ kẹ́lí yẹn lè dúró kó ní pé arábìnrin kí ló dé tó ń tepo nílé epo. Ó dà wá rí mi níbi báyìí. Ó dẹ̀ lè fẹ́ ọ ṣáyà. Ó dẹ̀ lè gbà ọ ṣiṣẹ́ ńlá tó jẹ́ pé ìwọ náà máa wọ pé èmi ló ṣe yìí fún, èmi ló ṣe yìí fún òun Ọlọ́run mi. Orin tuntun máa jáde lẹ́nu rẹ nínú oṣù yìí. Ó máa dára fún ọ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Lọ́pọ̀ èmi, mo máa gbàdúrà fún ọ lónìí. Mo máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ àti sínú iṣẹ́ rẹ. Ẹ̀yin ìgbéyàwó tí ò tí ì lọ́mọ, ẹ lọ pè mí ní kíákíá. Ọ̀dẹ̀ ọmọ máa sọ nínú rẹ̀. Bí mo bá jẹ́ wòlíì Ọlọ́run, ó máa dára fún ọ. Ẹ pè mí sí 08023917208. Mo máa gbàdúrà gbogbo àṣírí tó bá wà nídìí ògo rẹ tí ò tí ì mà. Ọlọ́run máa gbé àná mi láti sọ fún ọ. Èmi kọ́ mo ní agbára, Jésù ló ní agbára. Ọlọ́run Ayọ̀délé Babalọ́lá ìpè tó pọ̀ lókè òye 1930 níléṣà ó máa sọ̀rọ̀ jáde fún ọ. Gbọ́ mi dáadáa ṣáà lọ pè mí.
ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa, àmín àmín àmín. Fáyà.